àṣẹ tá a bá pèrè àparò ajáko. Òní gan ni ọjọ́ ìbí bàbá wa nínú Olúwa Simidu Adésínà Stephen. Akàwé gboyè ó ní màtàtà lórí ìmọ́tótó. Ẹlẹ́gbẹ́ gbégbẹ́ kágbẹ́ ẹja lọ bá wọn ṣayẹyẹ. Bàbá wa lórúkọ Jésù ikú yín ò ní yá kankan. Ẹ̀yin ti wá sọdún èyí lórúkọ Jésù kẹsì yìí tó pọ̀ rẹ́bẹ́rẹ́bẹ́. Ó kú ọdún ọmọ wọn lójúkù nípínlẹ̀ Kogi. Olówó orí màmá wa Simidu ó ní màtàtà lórí ètò ìlera. Bàbá Samuel iwájú lójúkùn gbé lọ́lá Olódùmarè iwájú náà lẹ́mọ̀ lọ. Bàbá Mary lọ́lá Olódùmarè ẹ ò ní mẹ́rí. Bàbá David àṣeyí sàmọ́dún. Ó kú ọdún onímàtàtà onínúure. Simidu Stephen èèyàn wá nífẹ̀ẹ́ kún délé ẹ̀kọ́ nítọ̀hún ó tún fẹ́ kún òun padà lé. Afúnimọ́sìrègùn abánimúlẹ̀ mọ́dání onínúure. Ó kú ọdún ìránṣẹ́ Olódùmarè tó dáńtọ́. Ẹni ọba mi ò kéèpè tó sì ń jẹ́ṣẹ́ Olúwa ni. Simidu Stephen ọmọ wọn ní Kogi. Ẹgbẹ́ ìlọmọ arígbá ńlá buwó. Ó kú ọdún ọmọ olówó àgbọ̀ǹkẹ́. Ó kú ọdún ọmọ olówó kì í tán. Ẹgbẹ́ iná lọ́mọ afọmọfọkọ lónìí. Ẹgbẹ́ ìlọmọ awúsù lẹ́rùn. Ọmọ améwùrà kẹrùn. Ní Kogi wọn lẹ́yìn lọ́mọ ẹkùn níbẹ̀. Wọn lẹ́yìn lọ́mọ owó kì í tán kó má korù sẹ́yìn ọgbà. Àwa Simidu ẹ kú ọdún ọmọ Simidélé mọ́ padà lẹ́yìn mi. Lọ́lá Ọlọ́run Olódùmarè iṣẹ́ Olódùmarè gbélé yín lọ́wọ́ wà ní kánlétí. Lọ́lá Ọlọ́run kájọ iṣẹ́ gbadé kájọ iṣẹ́ délé ológo. Ìbùkún ni fún yín nígbà tẹ́yìn bá ń jáde. Lọ́lá Ọlọ́run ìbùkún ni fún yín nígbà tẹ́yìn bá ń padà lé. Gbogbo ntẹ́ bá ti tú ó di tútú lájùlé ọ̀run. Gbogbo ntẹ́ bá ti dè ó kún ọ̀run fòtẹ̀lù. Àwọn yín dínà òun yín dàṣẹ lọ́lá Ọlọ́run ọba. Lọ́lá Ọlọ́run ọba ẹ̀ wá ní fọmọfọyà ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀yin ò wá ní tètè kú kẹ́yìn kó lè máa ròyìn iṣẹ́ èrè ọwọ́ Ọlọ́run. Lórúkọ gbogbo ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run akọrin ọmọdé àtàwọn àgbàlagbà ọmọ ìjọ tí bẹ́ẹ̀lì àtàwọn tó wà ní diaspora pátápátá àti gbogbo àwọn tó wà ní turning point zone là ń fèyí kì í dédé ọmọ aláṣẹ ló kọ tèmi. Àlàbá yín tí ò ní bèjì rí ó dẹ́rẹ́ bára wa ṣe ẹjẹ́ jọ sàkúnyẹ́.